Mo kí gbogbo wa wípé a kú dédé àsìkò yìí, a kú bí ojú ọjọ́ ti ṣe rí níbí lọ́dọ̀ wa ní Nàìjíríà. A ti wà ní alẹ́, ohun wọnú ara wọn nìyẹn. Kí Ọlọ́run bá kí ọwọ́ láàbùn ṣètò kó pẹ̀lú wa nínú gbogbo àdáwọ́lé wa. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi, most especially àwọn èèyàn wa tí a jọ wà ní ẹ̀yìn odi ìlú òyìnbó káàkiri tẹ́ jẹ́ ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́. Mo kí wa wípé ẹ ṣeun, ẹ kú àtìlẹ́yìn tí ẹ ń fún ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú títẹ̀lé bí a ti ṣe ń bá lọ pẹ̀lú tí à ń rí, tá ń gbọ́, tá ń ṣe. Ẹ ò jẹ́ kí n tí à ń ṣe kí ó sú yín torí pé onílù ni yín, ẹ ò ní fẹ́ kí ó bàjẹ́. Èyí ni láti fi tó wa létí káàkiri wípé ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ gidi kò ní wá ìnira fún Ògbómọ̀ṣọ́. Gbogbo ohun tó bá ní lágbára, nínú agbára, nínú ipò, nínú ọlá, ìní yóò ná, ni ó sì máa lò lórí pé kí Ògbómọ̀ṣọ́ kó ní ìdàgbàsókè. Check ara rẹ. Gbogbo ẹni tó bá ti rí pé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ bá ń ti ara òun tó bá ti ń yígẹ, ẹ check ẹ dáadáa. Ọmọ àlè ni. Ọlá ló ní ni ló ń fífi ara rẹ̀ jẹ Ògbómọ̀ṣọ́. Ìwà ọmọ àlè ló ń wù. Bí owó ló ní ni tó ń bá fi ara rẹ̀ tó ń fi jẹ Ògbómọ̀ṣọ́, ọmọ àlè ni ẹ́ nínú olówó. Inú ipò lọ́wọ́ wà nínú ìjọba ni lọ́wọ́ torí pé wà nínú ipò ìjọba. Àbò ti wà nínú ipò rí. Ó wá délẹ̀ tán wípé a ti ṣe rí nígbà tá a sì ń bẹ mọ́ ní ìsìn, kò sẹ́ni tá a lè pè kókó bá ṣe nǹkan báyìí tó ní ṣe nǹkan báyìí. Tó wá jẹ́ pé kàn tó bá fi lo ipò yún lórí dáadáa fún ìlú Ògbómọ̀ṣọ́, ó ṣe láti fi wá ìfàsẹ́yìn fún ìlú ni. Gbogbo ẹ̀dá yòó tí bá ti ń sáré pé káburú kọ́ máa ṣe ìlú, aburú máa padà máa ṣe wọ́n. Ọmọ Ògbómọ̀ṣọ́ kankan ò sì gbọ́dọ̀ yá ojú. Akin lọ́lọ́run bá dá wa, a sì gbọ́dọ̀ mọ dúró sórí òdodo. Tá bá gbẹ́sẹ̀ sí ọpẹ́ ọ̀yá, Ọlọ́run fi ojú àṣebí hàn lórí ọ̀rọ̀ yìí. Ìrìn àjò ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún wa ní ìrọ̀lẹ́ yìí ó ní wípé ní ọjọ́ tí wọ́n gbé ẹni mi Mudathir Animashaun tí wọ́n mú lórí ọ̀rọ̀ sísọ, lórí dáadáa, lórí ọ̀rọ̀ ìlú, tí wọ́n gbé láti Ògbómọ̀ṣọ́ wá sí Ìbàdàn. Nígbà tí wọ́n gbé wọn dé Ìbàdàn tán, gbé dé Ìbàdàn tán tán sọ pé wọ́n ṣẹjọ́ wọn ṣe. Wọ́n wá ń sáré kiri lórí pé àti bá àti bí ọ̀rọ̀ lórí léyìí, ẹ jẹ́ ká sáré lọ rí bá àwọn bàbá wa Barrister Abdullahi Abdulsalam San, former Attorney General of Oyo State. Lẹ́yìn pé àwọn náà sì tún jẹ ipò nínú ẹ̀sìn Islam ní agbègbè ibi tí wọ́n wà, àṣàrẹ́ mùsùlùmí lágbègbè ibi tí wọ́n wà. Kí ló wá fẹ́ ṣẹlẹ̀? Nígbà tí wọ́n débẹ̀, mo ti ṣàlàyé fún díẹ̀ nínú àwọn èèyàn wa, bí tẹ́ ń lọ yín kì í ṣe bí tẹ́ lè lọ o. Torí túmọ̀ tẹ́ fi lè lọ ní pé ẹni tẹ́ fẹ́ lọ rí bá, wọ́n ti ní ẹjọ́ nílẹ̀ tán ti fẹ́ pe ìlú lẹ́jọ́ lórí bí àwọn ìdílé ṣe ń jẹ ìmáàmù. Àwọn kan sì mí gbọ́ níjọ́ náà, ẹ mọ́ ìdálọ́ba níka lóhùn, ẹ ń gbé jọ́ bá ṣe yọmọ tí mú bọ́ jọba ẹ̀kọ́ tó ní kankan. Ẹ̀rí ọkàn yọmọ jẹ́ èyí tí ẹ ń sọ níjọ́ náà.
Asakọ́fí ni mò ń sọ̀rọ̀ yẹn fún lórí fóònù mo wà lẹ́kọ̀ọ́ mò ń pè bí mo ti ń pè wọ́n báyìí ni ẹ má ṣe jẹ́ kọ́rọ̀ yóò rí báyẹn o ta ló ní kẹ́ sọ̀rọ̀ fún Bello Ọbaníkà ẹ má ṣe kíní kan wọ́n sì máa pariwo nu wọ́n sì máa ṣe kíní mo gbọ́ kódà nígbà tí wọ́n ń sọ mò ń gbọ́ voice yẹn lábẹ́lẹ̀ but at that time bó ṣe ń rí lára mi bó ṣe ń gbóná lára mi mo ṣe fi sọ̀rọ̀ àwọn èèyàn kákún bàtọ́ wá di pé àwọn ń bá lọ àwa padà rí ìwé tó jáde léyìí tí àwọn bàbá wa Abdulsalam tí wọ́n fi pe ìlú lẹ́jọ́ lọ sí court wípé àwọn ń fẹ́ kí a fagilé à ń fi ìdílé àwọn ìdílé kan jẹ ìmáàmù tọ́ gbogbo àwọn ìdílé náà ló dìde wípé àwọn ò ní gbà àwọn ò ní gbà bọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún yín pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ kálukú ní ń fi ọ̀rọ̀ Yunusa ní ń wábi tí ó lẹ̀ mọ́ àwọn kan wá ti ti bí ọ̀rọ̀ Yunusa àwọn alọ̀rẹ́ lẹ ọ̀rọ̀ yẹn mọ́ ara àwọn ìdílé tó ń jẹ imam débi wípé nínú tape tí mo ṣe sẹ́yìn mo ti sọ wípé kódà àwọn tá ń torí ọ̀rọ̀ Yunusa àwọn ìdílé kọ̀ọ̀kan àwọn ọmọ ìdílé náà wọ́n wí káàkiri wípé wọ́n ti fún àwọn ní 1 million naira fún scholarship láti pé kí ìdílé àwọn sọ wípé wọn ò ní ìgbà kan máa fi àwọn ìdílé yẹn tí ń jẹ imam kan máa fi wọ́n jẹ mọ́ wọ́n fẹ́ kí wọ́n nullify rẹ̀ kí wọ́n lè bá a sọ wípé ìtumọ̀ tí Yunusa ó fi máa bá ìjókòó yẹn lọ nìyẹn léyìí tó sì jẹ́ pé kò lè ṣeé ṣe Yunusa ó lọ ni kò lè wáyé bẹ́ẹ̀ mọ́ o mo wá ṣe fídíò jáde bàbá wa yìí wọ́n fẹ́ràn ìlú Ògbómọ̀ṣọ́ tó pọ̀ wọ́n sì wá àlàáfíà tó pọ̀ lórí ìrìn àjò yìí ló jẹ́ kí n mọ̀ wípé wọn ò kí ń ṣe ẹni tẹ́nìkan lè ra conscience wọn torí ẹ rí pé mo sọ nígbà tí mo ní mo ń direct kíní sí bàbá wa Abdulsalam àyà kò mí láti lè gbé kí n lè pè wọ́n despite the fact pé mo mọ position wọn in law pé ẹ ò ṣe dáa ẹ ń pè wá mo wà nínú àwọn tí wọ́n pè fún kọmitì tí bàbá wa yìí pè fún kọmitì nìbàdàn pé báwo la ṣe ṣe láti wá àlàáfíà sí ìlú Ògbómọ̀ṣọ́ tí ó fi jẹ́ pé àlàáfíà tí ó fi jọba ní inú ìlú láàrin àwa mùsùlùmí tí ó fi ní dá yánpọnyánrin kalẹ̀ tí ó fi jẹ́ kí àwọn bàbá wa Ọba Ghandi Afọlábí Ọláoyè Òròmọgẹ̀gẹ̀ kẹta kábíyèsí o bí a ó ṣe fi ọ̀rọ̀ wa kún wọn lọ́wọ́ tá ò fi ní fi ba iṣẹ́ bàbá jẹ́ wọ́n pè mí fún mítìn yẹn àjókòó a ṣe mítìn lójú mi ni kìí ṣe pé lẹ́yìn mi náà fi kọ orúkọ ẹ jẹ́ ká pe lágbájá ẹ jẹ́ ká pe lágbájá ẹ jẹ́ ká pe lágbájá àwọn tèmi náà tún lè fún wọn nímọ̀ràn lórí ìjókòó mo fún wọn nímọ̀ràn wípé ẹ ò ṣe jẹ́ ká tún pe lágbájá náà sí ṣùgbọ́n mi ò ní bá yín jókòó torí yóò fẹ́ dàbẹ̀ ní wípé another committee kan la fẹ́ set up torí gbogbo àwọn tá ẹ fẹ́ jọ jókòó yẹn èmi pẹ̀lú wọn jọ ní cases ní court tẹ́yìn gan náà dẹ̀ mọ̀ nípa rẹ̀ but ẹ̀yin náà ní case ní court náà ẹ dẹ̀ fẹ́ call for reconcile wọ́n shock níwọ̀nba wọ́n dẹ̀ sọ fún mi pé kásá lè facilitate meeting yẹn kí meeting yẹn kò lè work adúpẹ́ fọ́lọ́run wípé wọ́n ṣe meeting yẹn nígbà tí wọ́n ṣe meeting àbájáde meeting yẹn kọ́ ni mo fẹ́ sọ fún yìí meeting yẹn ò lọ dáa ní ara tèmi nínú àwọn nǹkan tí mo gbọ́ tó ṣẹlẹ̀ níbi meeting yẹn ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi bí a sì tún wà lẹ́nu ẹ̀ mo ní láti jáde
sórí fọ́nrán láti sọ̀rọ̀ mo wá direct sí àwọn bàbá wa Abdulsalam ìpè ẹ ò ṣe dá o, ẹ ò lè mọ call for reconciliation kẹsì wá wà ní court pẹ̀lú wa torí mi náà ń bẹ náà tẹ́ gbé lọ sí court ìlú ni tí a ò bá kín àwọn tẹ́ gbé lọ sí court lẹ́yìn a sọ pé kò sí ń tọ́kàn wá nìyẹn. A dúpẹ́ wípé a dúró sórí òdodo wípé nǹkan tá à ń ṣe orí òdodo la wà ò gbẹ́sẹ̀ kúrò. Mo wá ń fi àsìkò yìí fi dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa Abdulsalam San. Ẹ sọ ọ̀rọ̀ kan mo á fẹ́ tú àṣírí ọ̀rọ̀ yẹn ní alẹ́ yìí fún gbogbo àwọn èèyàn kí wọ́n gbọ́. Níjọ́ ta kọ́kọ́ lọ rí jókòó ta fi jọ lọ rí sọ̀rọ̀ pẹ̀lú Alhaji Ejide nípa case ta ní l'Ógbómọ̀ṣọ́. Even pẹ̀lú ti Ìbàdàn ni in tó mú títí Ìbàdàn tó fi dìwò yìí is best known to àwọn agbọ̀nràndùn torí pé gbogbo kéèsì yẹn ẹ̀yin gángan fúnra ara ilẹ̀ bí wọ́n lè rí pé including that of Ìbàdàn Alhaji Monsuru ni everything is okay kò sẹ́jọ́ kankan mọ́ we are the same thing abara lọ ahọ́gara pẹ̀lú Alhaji Monsuru more than 3 times ó gbómi wá mú mi jáde jọ́ kejì immediately mo múwé yẹn ìgbẹ́ta lọ sí court based on ọ̀rọ̀ tá a jọ sọ ẹgbẹ́jọ́ yẹn kún court níbẹ̀ yẹn ìwé ìgbẹ́jọ́ kúrò ní court bí mo ṣe délé báyìí tí mo fi ìwé ìran bàbá pétọ̀ ọmọ yẹn ti gbẹ́jọ́ kúrò ní court àjọ lẹ́jọ́ kankan mọ́ alhamdulilayi ìfẹ́ gbọ́pẹ̀ ń já má dìde kúrò níbi tó wà o bó ṣe jókòó yẹn náà ni kó mọ̀ ṣe ọ̀rọ̀ lórí agbágbé yín bẹ́ẹ̀ ṣe mọ̀ sọ̀rọ̀ kó sọ fún gbogbo ayé kan mọ́ gbọ́ pé wọ́n pẹ̀lú Monsuru ẹ̀jọ́ níjà mọ́ kò síjà láàrin wọn pẹ̀lú Alhaji Monsuru mọ́. Ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ yẹn nígbà náà lábẹ́ ọ̀rọ̀ yẹn tí mo ṣe ń gbà náà yóò mọ̀ gbọ́ ohun bàbá mi lábẹ́nú díẹ̀díẹ̀ wípé kò sógun mọ́ kò síjà mọ́ kò sọ́tẹ̀ mọ́ láàrin mi pẹ̀lú Alhaji Monsuru. Ní táìmì yẹn àwọn tó wá ń bá mi lórí ọ̀rọ̀ Alhaji Monsuru mo ní ká dá mi dá Alhaji Monsuru èmi pẹ̀lú Alhaji Monsuru mi ò ní third party èmi pẹ̀lú Alhaji Monsuru a ó jọ jókòó lórí bí a ó ṣe wá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ mo fi Ọlọ́run bá mo fi búra fún yín pé ká má worry I will not need third party èmi pẹ̀lú Alhaji Monsuru a ó jọ jókòó a ó jọ parí ọ̀rọ̀ yìí a ó mọ̀ bá ṣe fẹ́ rìn torí pé meeting tá a ṣe a ò ṣe meeting ní Yunusa meeting tá a ṣe a ò ṣe meeting ní ọba meeting ọ̀rọ̀ tá a sọ síra wa ṣé kí n correct ẹ̀ ọ̀rọ̀ tí a ń gbé kiri láàrin agbágbin torí wọ́n ń sọ sí mi mo ń sọ sí wọn so àwọn sì ń jíṣẹ́ àwọn tó ń jíṣẹ́ tí kò jẹ́ tiwọn so I have to attack them àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ asásẹ́tù láàrin mi pẹ̀lú Alhaji Monsuru so mo láti bọ́ sórí YouTube bọ́ sórí channel mi mo kí Alhaji Monsuru mo yin Alhaji Monsuru àsìparí gbogbo rẹ̀ pé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ kò sí kankan mọ́ lẹ́yìn yẹn ní ìsinmi ti pọ̀ yí kóòtù ní ìsìn tó fẹ́ tó bí ẹ̀mẹ́jọ tí àwọn agbọ̀nràndùn sọ pé kò tí ì tán nínú tàwọn èmi ò ṣe pé báyà mo fi ọ̀rọ̀ kéèsì yẹn dẹ́rù bà wọ́n o but kéèsì tó dá mi lójú ni pé àwọn tí wọ́n wá ń bá mi nílé ẹjọ́ wọ́n ò búra nílé ẹjọ́ nípa báwọn làwọn bọ́ọ̀ làwọn ṣe mọ̀ mí kí ló pa èmi pẹ̀lú àwọn pọ̀ rìkíṣí àti ọ̀tẹ̀ tó mú wọn tó yẹ pé wọn ò ní nǹkan míì lábẹ́ kí nǹkan ti máa bàjẹ́ láwọn tí máa jẹ láwọn gbá ó àwọn ṣẹjọ́ ni àtẹlómi tí ò kẹ́kọ̀ọ́ pé ní pẹ̀lú rẹ̀ pọ̀ rí àwọn lókùn tán ń pò yìí court Alhaji Monsuru fúnra ara rẹ̀ wá sí court rí àwọn lókùn tán ń gbowó rìn àjò tó ń wá gbogbo gbà bí kásámọ̀ ṣẹjọ́ lọ kò dá mi láàmú wípé I'm equal to the tax I still mean it wípé I am so much equal to the tax kò dá mi láàmú kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn meeting tí wọ́n wá ṣe ní ìjọ is it not Sunday or so I'm aware of the meeting mo dẹ̀ mẹ́tò convey meeting yẹn
Baba Abdulsalam, Barrister Abdulsalam San, another convene meeting here seeking for peace in Ògbómọ̀ṣọ́ land láti pé kan reconciliation kó wá káàkiri compasively tí ó fi ní sí ìjà nígboro Ògbómọ̀ṣọ́ mọ́, most especially láàrin àwa mùsùlùmí. In continuation and in respect to nǹkan tí wọ́n sọ níbi ìnáwó kan tí wọ́n lọ, I watched the video. Ìgbà tí mo rí nínú fídíò yẹn wọ́n sọ pé báwo lọ́jọ́ ọ̀la Islam ṣe fẹ́ rí, kí la fẹ́ lọ rí jálábọ̀ fún Ọlọ́run ọba. So ìgbà tí wọ́n bọ́ outcome meeting your Sunday, it doesn't go down well with me. Mo ní láti jáde. Ọ̀rọ̀ olúkọ́ lẹ́sọ̀ yìí o. Tẹ́ bá wọn pé bá fẹ́ reconcile, you don't do things like that. Ntẹ́ gbọ́dọ̀ ṣe ni pé ẹ gbọ́dọ̀ lọ rí gbé ẹjọ́ yín kúrò ní court. Gbogbo miss tẹ́ bá fẹ́ ṣàjẹ́ pé ẹ ní ìfẹ́ ìlú nìyẹn, ẹ dẹ̀ fẹ́ àlàáfíà fún ìlú. Ìní nǹkan tẹ́ lè ṣe. Baba Abdulsalam San, Barrister Abdulsalam, mo kí yín o, ẹ fi ọmọ ọkọ ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ fi hàn, ẹ sì fi hàn wípé ní chamber àbí tẹ́ ti jáde tẹ́ ti develop nǹkan tẹ́yìn ṣe tẹ́yìn náà fi di èèyàn. Chamber yẹn ò bàjẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ rí. Chamber yẹn jẹ́ nǹkan tó yẹ pé ó uphold unity Ògbómọ̀ṣọ́ láti gbà táwa ti wà ń kékeré láti mọ̀ wọ́n bẹ́ẹ̀. Ẹ uphold chamber àbí tẹ́ ti jáde. Ẹ̀yin náà wọ́n tún wá ń dàgbà sí i. Nínú ọ̀rọ̀ tí mo sọ pé mi pẹ̀lú yín jọ sọ, tí mo ní mo tún fẹ́ sọ fáwọn èèyàn níbí ni pé ẹni kò ní dá kí ẹ̀dọ́ parí ìrìn àjò ìgbésí ayé rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń bẹ Ọlọ́run ọba, kíyàn wá lórí ikú kan lórí bá iṣẹ́ burúkú kan lọ́wọ́ rẹ̀. Iṣẹ́ agbẹjọ́rò tẹ́ ń ṣe yìí oríṣiríṣi nǹkan ní máa kó bá èèyàn. Sùlẹ̀ máa fi ń bẹ Ọlọ́run ọba pé ẹ ń bẹ Ọlọ́run ọba pé kọ́ Ọlọ́run ọba kó jẹ́ kẹ́ lè ti retire soundly. Àti agbẹjọ́rò àti òṣèlú ẹ ń bẹ Ọlọ́run ọba pé kí Ọlọ́run ọba kó jẹ́ kẹ́ lè retire soundly, kẹ́ fi the remaining part of your life láti fílẹ̀ láti máa fi sin Ọlọ́run ọba, láti fi kún àwọn iṣẹ́ dáadáa tẹ́ ń ṣe kọ́kọ́ mọ́ bàjẹ́. I can remember vividly. Mo ní sọ fáwọn èèyàn pé mi ò ní sọ tẹ́lẹ̀, so I have to tell everybody because àti dé àyè ibi táwọn jẹ́ ká ti mọ̀ sọ. Bàbá wa wàláì ẹ demonstrate ẹ̀, mo dey appreciate yín. Mo á ń sọ fún yín kó tó di pé màá kà sí etí gbọ́ gbogbo àwọn ọmọ náà, gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ lágbàáyé. Mo á ń sọ fún yín wípé gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ nílé lóko, bẹ̀rẹ̀ látòrí olórí oko bámbám, bàbá ọba Gandhi, Afọlábí, Ọláoyè, Òrùmọgẹ̀gẹ̀ kẹta, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, àti gbogbo àwọn olóyè láàfin, àti gbogbo ẹni tí ń jẹ́ ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ nílé lóko. Wọ́n láwọn kí yín, wọ́n ní kí n fi ohun gbogbo wọn kí n fi kí yín wípé ẹ kú àfọmọnìyàn ṣe, ẹ kú káwí ká gbọ́. Torí nígbà tí mo ṣe fídíò jáde, nǹkan tó kù tí mo ń retí nígbà tí mo ṣe fídíò yẹn jáde ni pé mo ń retí ìwé court. Ìpẹ́ pè mí lẹ́jọ́ lọ sí court, mo sì ready. Ẹ pè mí lánàá, mo rí call yín, mi ò gbé. Ẹ pè mí, mo rí call yín, mi ò gbé. Mo wá ń retí wípé ẹ ó fún mi níwèé wípé ta ló sọ ń ta ṣe meeting fún ẹ, ta ló expose ẹ fún ẹ, àti pé kí ló tó fi lọ́ọ́ dárúkọ mi tí mo rán ẹ níṣẹ́. Because anything ẹ lè mú wá láti fi lọ sí court wípé bí àwọn fi frighten mi kankan, but I am already ready. Mo ti expect ẹ. Mo wá wà nínú ilé, mo meditate. Mo á rí signal message lórí fóònù mi.
lórí WhatsApp mi. Nígbà tí màá rí ló bá di lẹ́tà tó fẹ́ kà sí létí, kí n tó kà sí everybody létí àwọn appropriate places tó yẹ kí lẹ́tà yìí ó lọ. Lẹ́tà yìí ti lọ. Though it's meant for me, but it's not meant for me. It is meant for Ògbómọ̀ṣọ́ land. Everybody, home and diaspora. It's a victory at last. We are now on the channel láti mú àlàáfíà bá ìlú Ògbómọ̀ṣọ́. A very solid reconciliation foundation ó ti bẹ̀rẹ̀ sí máa wáyé through letter yìí. Ẹ ó gbà mí bó bá ti ṣe rí, but with confidence mo ń sọ pé àwọn confident mi tọ́lọ́hun wípé they are followers of Ìmọ́lẹ̀ Online TV tẹ́lẹ̀ wà pẹ̀lú wa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣé Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum tó ti bẹ̀rẹ̀. I can email them. I can mail them in their inbox. It's mine. We celebrate it together. It's our victory. We thank God, and we thank God. Katumba dúpẹ́ fún bàbá wa Abdul Salam. Pẹ̀lú this step he has taken. Tẹ́lẹ̀ láwọn ọgbà ńkọ́, àwọn kan náà ṣàṣàgídí tán takú pé táwọn fẹ́ ṣe làwọn fẹ́ ṣe bí lọ́ọ̀bà takú kọ́ takú tí lọ́ọ̀bà jóná kó jóná tí lọ́ọ̀bà fọ́ bí nǹkan bá bàjẹ́ kó bàjẹ́. But in this letter, tí wọ́n kọ sí mi, it is addressed to me, but I'm seeing it that it's been addressed to every one of us, home and in diaspora. It's a victory to all of us. Wọ́n ní assalamu alaikum wa rahmatullah, my dear brother Taufik Zubair. I just watched your trending video wherein you talked about the case I filed, praying the court to declare that imamship in Islam is not by inheritance but on merit. I am confident you made it with the best intention. May Allah reward you. However, I have withdrawn the case, seeking the court to declare that imamship in Islam is not by inheritance but on merit. Which suit was the basis for your complaint? Let me read that line again. I have withdrawn the suit, seeking the court to declare that imamship in Islam is not by inheritance but on merit. Which suit was the basis for the complaint? The true position of Islam is that imamship in Islam is not by inheritance. See the conversation between Allah and Prophet Ibrahim alayhi salatu wasalam in Quran 2 verse 1 to 4. And I read, verily I made you an imam for mankind. Ibrahim asks, am my offspring? Allah said, my promise is not meant for the unjust. End of that ayah. Yes, it's not meant for the unjust. That is what is stated in the Quran. Alhamdulillah. The criteria for the appointment of an imam or grand chief imam was expatiated in the following hadith and sunnah of the Prophet. Abdullah ibn Mas'ud radiyallahu ta'ala anhu said, the messenger of Allah said, the one who recites the Quran, the book of Allah, most should be the imam of the people if they are equal in recitation.
I'm reading from another phone. Then, if they are equal in recitation, then the one who knows the Sunnah most, then the earliest of them to the immigrant, and if they are equal in the immigration, then oldest among them in Islam, and no one should lead another in prayer, and no one should lead another one in prayer in his domain or sit in his place of honor. I explain kata this way ataya Quran here síwájú. However, during the pendency of the suit HOG/39/2023, wherein I pray the Honorable Court to declare that imamship is not by inheritance, I receive a deluge of pleadings by well-meaning people, visit by elders, appeal from friends, and I was inundated with cause to drop the case, as the outcome may rattle and rock the fragile Muslim boats in Ogbomoso and the Yoruba land in general. Upon careful consideration, I was convinced that the unity of the Muslim Ummah may be affected if the prayers in the suit succeeded. So as an advocate of a united Muslim Ummah, you may wish to know that I have withdrawn the action as part of my sacrifice. Listen once again. You may wish to know that I have withdrawn the action as part of my sacrifice to preserve and promote unity among Ogbomoso Muslim Ummah. However, you will also hopefully, you will also gear your strength and talent towards unification of Muslim Ummah in Ogbomoso. Ma'as-salam. Barrister Abdul Salam. Alhamdulillah. 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 Ọpẹ́ ni fún Ọlọ́run Ọba. Èyí fi hàn wá wípé wọ́n ti withdraw case yẹn pátápátá, wípé wọn ò ṣe ẹjọ́ pẹ̀lú ìlú mọ́ lórí wípé kí àwọn ìdílé kan mọ̀mọ́ jẹ ìmáàmù mọ́. Gbogbo ìlú kí yín pé ẹ ṣeun fún wíwá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́. Àlàáfíà kò ní sí ẹ̀yin náà darí. Ọlọ́run Ọba yóò kún yín nínú gbogbo àdáwọ́lé yín. Ọlọ́run wọlá bí ṣe ń jẹ́ òun oore ìdùnnú, Ọlọ́run Ọba kò ní fi wọ́n yín. Àwọn ọmọ yín wọ́n jèrè ara wọn, ẹ̀yin náà padà jèrè wọn. Ìlú Ògbómọ̀ṣọ́ yóò gbé yín, yóò gbé àwọn ọmọ yín, wọ́n ṣe fi yangàn torí ìtàn kan lẹ́kọ́ kalẹ̀ yìí tí àwọn ọmọ yín tí wọ́n dé bá, tí àwọn náà wọ́n sì máa sọ wípé ní ìgbà kan nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, àwọn bàbá wa lérò wípé báyìí ni ó dáa, ṣùgbọ́n nígbà tí ohun pọ̀, àwọn bàbá wa ní ibi tí ìlú bá ń lọ, ibẹ̀ lèmi náà ń lọ láti pé kan fi wá àlàáfíà fún ìlú. Orúkọ tẹ́ kọ́lẹ̀, Ọlọ́run Ọba kò ní bà orúkọ náà jẹ́. Mo wá rọ gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ nílé lóko àti lẹ́yìn odi, gbogbo tí Ọlọ́run bá fún yín ní agbára láti fi ṣe àdúrà fún bàbá yìí, ẹ bá wa ṣe àdúrà fún wọn ní gbogbo ibi tí ẹ bá wà. Ní ọ̀dọ̀ ti tèmi náà, gbogbo tí Ọlọ́run bá fún mi lágbára ní bí mo ṣe mọ̀, máa mọ̀ ṣe fún wọn nínú àdúrà, torí pé kí ni wọ́n wá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́. Nínú nǹkan tó seek fún ó ní pé kí n lo tí Ọlọ́run bá fún mi ní agbára
láti pé ká wá àlàáfíà sílùú Ògbómọ̀ṣọ́ inú ọgbọ́n àti òye àti gbogbo tá a máa ń ṣe. ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Zubair Muhammad Taofeek kò lágídí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run fún ní àwọn alágídí. Ọlọ́run fànàbì ló ní sùúrù, Ọlọ́run fànàbì ní olówó, fún wọn ní ọlọ́lá. A ò lè jọ rí bákan náà. Take me for who I am and I will respect you for who you are. If you condemn me, I will condemn you. If you accept me, I will accept you for who you are. I respect all and sundry. Ẹni tó bá bá mi nínú ọba pé tí ń jókòó pẹ̀lú àtàwọn tó jẹ́ bí irọ́ mi àtàwọn tó ń jọ irọ́ mi, mi ò kí ń rí wọn fín. Ni mo mọ́ lò fún wọn. Gbogbo ẹni tó lọ́n bá sì kó ti sọ̀kalẹ̀ Al-Qur'an báyìí kó ti lọ ṣe wòlímọ̀. Àfáà mi ni mi ò kí ń pè wọ́n lórúkọ. Ṣùgbọ́n nígbà míì àwọn èèyàn ní wọ́n mú yàn lórí gbé téèyàn ti gbé kalẹ̀ dìde láti pé kí ni o ní owó, o lóògùn, ojú rẹ ò tún pọ́n, wọ́n jẹ́ ọmọ ayé. Tójú rẹ bá fẹ́ pọ́n jẹ́ kójú rẹ pọ́n níbi mímọ̀ Ọlọ́run, tó bá ti wá mọ̀ Ọlọ́run kójú rẹ wá pọ́n dáadáa, wọn ò lè rí ọjẹ́ máyé. Tí ẹ bá wò pé mo ní agídí lórí pé mi ò fẹ́ rẹ̀ jẹ ni. So far so good. Bàbá wa ààrẹ mùsùlùmí gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀, ó kí n kú oríire. Bàbá Báṣọ̀run, ẹ kú àdúrótì. Bàbá aṣojú, ẹ kú àìyẹsẹ̀ kúrò níbi òdúró. Bàbá wa Abdulaziz town planning, ẹ kú òdúdó tí àpèrè ìlú Ògbómọ̀ṣọ́ pé orí ìtẹ́ bàbá yín ò gbọdọ̀ bàjẹ́, pé báyìí òkú ti ṣe rí, ẹ ò lè jẹ́ kí nǹkan burúkú kankan kó ṣe ìlú Ògbómọ̀ṣọ́. Torí pé kí ni ipò ńláńlá tẹ̀yìn gan tiẹ̀ dìmú lórí ọ̀rọ̀ ẹ̀sìn, kò yẹ ká pé wọ́n wà á dé ní ìsìn pé àwọn ọmọ kan wà á dé ní ìsìn wọn sọ pé kò sẹ́nìkan tó wá fẹ́ rubbish àfirú ẹ̀yin secretary mọ́sálásí, ẹ̀yin náà tún ní secretary special committee on Islamic affairs. Ẹ kópa tó pọ̀. Gbogbo ẹ̀yin tí mò ń dákọ̀ yìí lórúkọ yín wà lára mọ́sálásí. Gbogbo yín ilẹ̀ gbìyànjú, lórúkọ yín wà nínú mọ́sálásí. Àwọn tí orúkọ wọn ò sí ń bẹ̀ ní kíkọ, oyè àti ipò ni ò tí ì dé sí wọn lára nígbà náà. Ẹ wò gbà tí àwọn Báṣọ̀run ti ná owó bọ̀ nílùú lórí Islam. Ẹ wò gbà tí àwọn Owódùnní ti ná bọ̀ nílùú lórí Islam. Ẹ wò gbà táwọn Templar ní ti ń sáré pé kọ́mọ́ bàjẹ́ láti gba bàbá àná tó fi dìwò yìí. Àwa adéńjọ kan sọ ọmọ kan wá dé ọwọ́ rọ́bìṣì gbogbo wọn pé gbogbo àwọn eléyàn ọmọ kankan, pé gbogbo àwọn eléyàn lọ mú òun lọ́wọ́ mọ̀ kọ́ńtró wọn, ó kó wọn sábẹ́, ó fi wọn débi pé ó fi wọn lórí ṣí àkáǹtì ní fúnra rẹ̀. Ọ̀rọ̀ ọjọ́ mi ni mo fi léyè appreciate bàbá wa ni Abdulsalam. Gbogbo orí mi báyìí látara mi báyìí délẹ̀ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ni, àti gbogbo ibi tí irú ṣàṣe nílùú Ògbómọ̀ṣọ́ àtàwọn tí wọ́n kún lọ́wọ́. Ẹ bá wá àlàáfíà fún ìlú, ìpasẹ̀ rere ní ńlá dáadáa ní bàbá Abdulsalam ló ṣe. A very bold one. I so much respect you and I'll keep on doing that. I will never ever stop respecting you. From the one tọ́lọ́run máa mú yẹn pàdé yẹn tí mo ti pàdé yín, I put somewhere in my heart. Nítorí mú mi bínú jáde tí mo fi ṣe fídíò tí mo ṣe léyìn lórí nìyẹn. I so much love this man than kan tó lọ rí ṣe meeting kan contrary to nǹkan tá a jọ sọ. But tí yín you know what you are doing.
I'll still give you a call. Ìwé tẹ́ ẹni kí n ra kí n kà. I'll still ask you about the title. Màá ra màá kà. Pẹ̀lú ògo Ọlọ́run. I know you meant well for Ògbómọ̀ṣọ́ land and you meant well for me. I can never ever appreciate you enough. Ìlú Ògbómọ̀ṣọ́ ò lè dúpẹ́ fún yín tán. Èyí tẹ́ ṣe nítòótọ́ wọ́n lè wò pé ṣábàlá pa ara ní. Ẹ jẹ́ kẹ́ni tí ó bá sọ kó sọ, ẹni tí ó bá mọ yìí nǹkan tẹ́ ẹ ṣe Ọlọ́run bá mọ̀, àwa yìí náà sì bá yín mọ̀. Tí Ọlọ́run bá ti bá yín mọ̀ dáadáa tẹ́ ẹ ṣe pẹ̀lú ògo Ọlọ́run, your name will be written in a platter of gold. Bẹ̀rẹ̀ látorí Supreme Council of Islamic Affairs to be written there. That somebody has all what it takes láti dààmú ìlú, even if it's going to be for the next 25 years. Bẹ́ẹ̀ mọ́ lọ kọ́ọ̀tù bẹ́ẹ̀ mọ́ lọ kán mọ́. No! You have all the tricks, the antics. Láti fi ṣe ẹ jẹ́ ká máa dà wọ́n láàmú, ẹ jẹ́ ká lọ ẹ má dẹ ẹ dákun client mi kan ò ṣe kínní ẹ dákun ẹ jẹ́ ká postpone ẹ̀. Ẹ̀yin náà ti mọ déètì ìjọ tí adájọ́ ò ní sí ìjókòó. Tẹ́ fi máa dààmú ìlú, but Ọlọ́run ṣe ti yín bẹ́ẹ̀. I so much respect and thank you very much for what you have done. Ọlọ́run bá yọ wọlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Yóò bá mi dúpẹ́ fún yín. I am a student of Tasawwuf. Bijay Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. One of the salats made for Rasulullah sallallahu alayhi wa sallam tí wọ́n kọ láti máa fi wá ojú rere lọ́dọ̀ Ànábì wa, láti máa fi ojú rere lọ́dọ̀ Ọlọ́run ọba wa. Àwọn tó bá mọ̀ mí tó bá ti sọ ní ìsọ ti yí wọn ni mo ti ṣe wí. Pẹ̀lú ògo Ọlọ́run, mo ń sọ fún yín pé mo dedicate 4,444 rẹ̀ máa ṣe fún yín. That is Jawharatul Kamali. Bí Qudratullahi Ta'ala máa ṣe 4,444 láti fi show appreciation fún yín, you and your entire family. Ẹ ò lè jẹ́ tán títí di ọjọ́ ìgbéǹde àlùkìyámà. Mo ṣe àdéhùn rẹ̀, mo ṣe àdéhùn rẹ̀, mo ṣe àdéhùn rẹ̀. Tí mo bá parí rẹ̀, màá sọ fún yín. That is my own gift I can give you. Oore tèmi náà rò pé mo lè fún yín tí ẹ ò lè jẹ́ tán ni. We so much appreciate you. Ma'as salam. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.